A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti bu ọwọ́ lu ìwé àdéhùn MOU pẹ̀lú Ministry of Finance Incorporated àti iléeṣẹ́ Chinese CHEC láti ṣe àgbékalẹ̀ iṣẹ́ àkànṣe ojú irin kẹta ti ìpínlẹ̀ Èkó tí wọ́n pè ní Green Line. Àdéhùn yìí wáyé lánàá ní orílẹ̀-èdè China. Blue Rail Line tí wọ́n ṣe tẹ́lẹ̀ ni ó ń ná Mile 2 sí Marina ni ó ti kó ènìyàn tí ó lé ní mílíọ̀nù 2 láàárín ọdún kan. Red Rail Line tí ó bẹ̀rẹ̀ láti Òyìngbò sí Àgbàdo ìpínlẹ̀ Ògùn yóò bẹ̀rẹ̀ ìdánrawò láìpẹ́. Ọjọ́ 29 oṣù kejì ni Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìṣíde rẹ̀. Green Line ni ó jẹ́ oní 68 km tí yóò wá láti Lekki Free Trade Zone kí ó tó parapọ̀ pẹ̀lú Blue Line ní Marina. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Sanwó-Olú ti ṣe ìkéde ìbuwọ́lù ìwé àdéhùn. Ó ní ọkọ̀ ojú irin yìí ni wọ́n gbà lérò láti máa kó èrò 500,000 lójúmọ́ ní ìbẹ̀rẹ̀ kí ó tó gòkè sí mílíọ̀nù kan bí wọ́n bá ṣe ń béèrè fún un. Pẹ̀lú àjọṣepọ̀ Ministry of Finance àti CHEC, Green Line yóò mú ìrọ̀rùn bá ọkọ̀ akérò ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Iléeṣẹ́ ológun ti ké gbàjarè lórí bí àwọn adàlúrú ṣe túbọ̀ ń lágbára sí i lórílẹ̀-èdè pẹ̀lú ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí ó ń fún wọn láyé jẹ. Wọ́n ní ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ pèsè ààyè sílẹ̀ fún àwọn ọ̀daràn àti adàlúrú láti lè túbọ̀ fẹ̀gẹ̀ tí ó ń ṣe àlékún sí ìkọlù wọn. Army Chief of Civil Military Affairs Major General Nosa Kire Ugbo ni ó sọ eléyìí níbi ìdánilẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ológun pẹ̀lú ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí wọ́n pe àkọlé rẹ̀ ní ṣíṣe àmúlò ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ fún ètò ààbò àti ìdàgbàsókè tí ó wáyé lánàá ní ìlú Katsina. Army Chief ní ìdánilẹ́kọ̀ọ́ yìí wà fún ìdàgbàsókè ìjíròrò láàrin ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àti iléeṣẹ́ ológun. Ó tẹnumọ́ wípé iléeṣẹ́ ológun nílò àjọṣepọ̀ ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kí wọ́n lè ṣe déédéé pẹ̀lú ará ìlú. Ugbo ní àwọn náà fẹ́ gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ kan kí ará ìlú lè dọ̀rẹ́ pẹ̀lú iléeṣẹ́ ológun láìsí ìdáwọ́kọ́ nítorí àwọn nílò àjọṣepọ̀ láti fi gbógun ti àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti kéde wípé ọmọ orílẹ̀-èdè tí ó bá ní National Identification Number NIN nìkan ni yóò jẹ nínú àǹfààní ẹ̀dínwó ìrẹsì aláàdọ́ta kìlógíráàmù tí wọ́n fẹ́ tà ní Náírà 40,000 àpò kan. Ààrẹ Bọ́lá Tinubu tí Mínísítà fún ètò ọ̀gbìn Abubakar Kyari ṣaṣojú ni yóò sọ eléyìí níbi ayẹyẹ ìṣíde tí ó wáyé lánàá. Wọ́n ní ẹnìkan sí àpò ìrẹsì kan ni wọn yóò fi ta ìrẹsì. Kyari ṣàlàyé wípé àpò ìrẹsì tí wọ́n fẹ́ tà lẹ́dínwó yìí jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti mú àdínkù bá ọ̀wọ́ngógó oúnjẹ tó ń lọ lórílẹ̀-èdè. Ó ní ìgbésẹ̀ yìí bọ́ sí déédéé bí ẹ bá wo ìṣòro tó ń kojú ọmọ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí bí ó ti yànnàná àwọn ìgbésẹ̀ tí ìjọba ti gbé síwájú àkókò yìí. Lára rẹ̀ ni ìyọ̀ǹda 42,000 metric tons oríṣiríṣi oúnjẹ fún àwọn aláìlágbára àti ìṣíde àpò ìrẹsì tí ó wáyé lánàá ọjọ́ 5 oṣù kẹsàn-án. Mínísítà ní ìjọba gbé ìgbésẹ̀ NIN láti lè dènà àwọn tí yóò fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú kó àpò ìrẹsì ọ̀hún jọ kí ó má bàa kárí. Wọ́n wá rọ ará ìlú kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ tí yóò ṣe kòkárí pínpín àpò ìrẹsì. Aṣojú ìjọba tẹ̀síwájú wípé àwọn òṣìṣẹ́ ìjọba civil servant yóò ti pàṣẹ ìlànà owó oṣù wọn payroll ní ẹ̀tọ́ sí ẹ̀dínwó àpò ìrẹsì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí ọ̀wọ́ngógó epo bẹtiró ṣe ń peléke sí i lórílẹ̀-èdè, ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ẹgbẹ́ òṣèlú PDP, NNPP, ẹgbẹ́ ẹkùn àríwá CNJ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ni wọ́n ti pa ohùn pọ̀ ké sí ìjọba àpapọ̀ kí ó ṣe ìdápadà owó jálá epo bẹtiró. Nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rọ NNPCL kí ó dá owó epo padà sí ti tẹ́lẹ̀ látàrí ìṣòro tí àlékún yìí ti dá sílẹ̀. Alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ epo Alhassan Doguwa ní
ní àlékún yìí kò ṣe ìtẹ́wọ́gbà rárá pẹ̀lú ìṣòro tó ń kojú ará ìlú, kí ìjọba tètè gbé ìgbésẹ̀ lé e lórí. Doguwa tí ó tún jẹ́ alága àkànṣe ìgbìmọ̀ tó ń ṣàmójútó ìwà àwọn ajépo-wà àti àwọn tó ń ba ọ̀pá epo jẹ́ jẹ́jẹ̀ẹ́ wípé àwọn ti ṣetán láti gbógun ti ìṣòro tí àwọn olè ajépo-wà yìí ti dá sílẹ̀ pẹ̀lú ohun àmúṣọrọ̀ orílẹ̀-èdè. Wọ́n ní àwọn tí ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn agbófinró láti dáàbò bo àwọn ọ̀pá epo àti àwọn ohun èlò tí ó ṣe kókó lórílẹ̀-èdè, tí ó ṣe wípé òun ni kókó ìdí tí àlékún ṣe ń bá jálá epo. Wọ́n ní àwọn ní ìgbàgbọ́ wípé bí ìjọba bá lè dá owó epo yìí padà sí ti tẹ́lẹ̀, ara ọmọ orílẹ̀-èdè yóò balẹ̀ díẹ̀, kí olúkúlùkù sì padà sídìí iṣẹ́ rẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Àlékún owó jálá epo láti ₦568 sí ₦897 ni ó ti dá awuyewuye sílẹ̀ nínú òṣèlú àti láàrin ìlú, bí igbákejì ààrẹ Kashim Shettima ṣe ní ìpàdé pẹ̀lú mínísítà lórí epo Enrique Lopobiri, ọ̀gá àgbà NNPCL Mele Kyari àti National Security Adviser (NSA) lórí àlékún tí ó dé bá epo pẹ̀lú àìrí-rà jákèjádò orílẹ̀-èdè. Mínísítà ní ìjọba kò lè sọ iye jálá epo, ṣùgbọ́n NNPC sọ lánàá wípé ọjà ni yóò sọ iye tí jálá epo máa jẹ́. Pẹ̀lú àtẹ̀jáde ni wọ́n ní àwọn kò lọ́wọ́ nínú àlékún owó epo lẹ́yìn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àjẹ́lẹ̀ gbèsè bílíọ̀nù $6 ni ó ń ṣe ìdáwọ́kọ̀ fún epo rírà láti ilẹ̀ òkèèrè. Èyí ń wáyé bí ìgbìmọ̀ àgbààgbà ẹgbẹ́ Yorùbá (Yoruba Council of Elders, YCE) ṣe sọ fún Ààrẹ Bọ́lá Tinubu ní ohùn rara wípé ìyà ń jẹ ọmọ orílẹ̀-èdè gidigidi lábẹ́ ìṣèjọba rẹ̀. Wọ́n ní kí ó kọ́kọ́ bójútó ohun tí ará ìlú nílò lọ́wọ́lọ́wọ́ (short-term needs) kí ó tó ṣàmójútó ìgbé ayé ọ̀la (long-term vision). YCE nípasẹ̀ akọ̀wé gbogboògbò ẹgbẹ́ Olóyè Ọládìpọ̀ Oyèwọlé fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè ló ń gbé láìsí oúnjẹ, epo àti iná mọ̀nàmọ́ná. Ààrẹ Tinubu nílò láti tú èrò ara rẹ̀ pa, wá ojútùú tí yóò mú ìdẹ̀rùn bá ará ìlú. Wọ́n ní àwọn ní ìrètí wípé orílẹ̀-èdè yìí yóò gba àyípadà ọ̀tun. YCE ní àwọn dúró lórí wípé ayé gbọ́dọ̀ dẹrùn fún gbogbo mùtúmùwà, nítorí láìsí iná tó dúró déédéé pẹ̀lú ìkéde àlékún owó epo, ìgbé ayé yóò túbọ̀ le sí i. Kí ìjọba àpapọ̀ tètè lépa gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ kí ará ìlú lè jẹ nínú àǹfààní ìjọba tiwantiwa, kì í ṣe nípa pínpín oúnjẹ tí ó ṣe wípé kò dé ọ̀dọ̀ mẹ̀kúnnù, ṣùgbọ́n nípasẹ̀ ojúṣe ìṣèjọba gidi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-iṣẹ́ NNPCL ti kéde ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ tí àwọn yóò bẹ̀rẹ̀ gbígbé epo láti ilé-iṣẹ́ ìfọpo Dangote. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Olúfẹ́mi Ṣónẹ́yẹ ní igbákejì ààrẹ àjọ alámòójútó epo Adédàpọ̀ Ṣẹ́gun ti sọ èyí lórí ètò orí ẹ̀rọ amóhùnmáwòrán TVC lánàá. Ó ní ilé-iṣẹ́ NNPC ń retí gbèdéke ọjọ́ 15 tí ilé-iṣẹ́ Dangote fún NNPC láti wá bẹ̀rẹ̀ gbígbé epo. Ṣẹ́gun fi kún un wípé NNPCL ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn alágbàtà epo láti rí i dájú wípé ilé epo tètè ń ṣí kí wọ́n sì tajà di alẹ́ kí aráàlú lè rí epo tó rà. Bákan náà ni wọ́n kàn sí àwọn aláṣẹ láti lè bá wọn bójútó epo kí wọ́n rí i dájú wípé wọn kò darí epo lọ ibòmíràn. Ó ní láàárín ọjọ́ díẹ̀ àìrí epo rà yóò wá sópin. Bí a kò bá gbàgbé wípé ọjọ́rú ni ilé-iṣẹ́ Dangote ṣẹ́ lórí ẹ̀sùn wípé NNPC ti ń gbé epo láti ọ̀dọ̀ wọn lẹ́yìn tí wọ́n kéde wípé ilé-iṣẹ́ ìfọpo wọn ti bẹ̀rẹ̀ pípèsè epo. Èyí ń wáyé bí àwọn ọlọ́jà, awakọ̀ èrò àti oníṣẹ́ ọwọ́ ní ìlú Umuahia, ìpínlẹ̀ Abia ṣe ń ké gbàjarè lórí bí àlékún owó jálá epo ṣe ń pa okòwò wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn NAN tí ó wáyé lánàá ní Umuahia ni àwọn wọ̀nyí ti fi ìbẹ̀rù wọn hàn
wípé kò sí àní-àní ìgbésẹ̀ yìí yóò pa ọ̀pọ̀lọpọ̀ okòòwò. Wọ́n nífẹ̀ẹ́kàntẹ́lẹ̀ àyọkúrò ìrànwọ́ epo ti ń pa wọ́n tẹ́lẹ̀, ní báyìí tí àlékún owó epo tún ti wá pa kún un. Oníṣòwò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Chidubem Okoye ní ìgbésẹ̀ yìí yóò dá ìṣòro sílẹ̀ fún okòòwò. Èyí yóò ní ipa lára gbogbo ẹ̀ka ọrọ̀ ajé orílẹ̀-èdè. Okoye ṣe àpẹẹrẹ ọlọ́jà rẹ̀ ní ẹkùn àríwá tí ó ké sí i kí ó fi owó ránṣẹ́ sí i nítorí owó ọjà tí ó ń béèrè fún tún ti lọ sókè. Ó ní kò sí bí òun náà kò ṣe ní fi owó kún un bí ọjà ọ̀hún bá dé. Awakọ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta Anayo Ndensi náà ń bẹ̀rù wípé àlékún owó jálá epo lè mú òun gbé kẹ̀kẹ́ tì sẹ́gbẹ̀ẹ́ kan nítorí nígbà tí jálá epo wà ní ₦600, ayé nira ábẹ̀lẹ̀ǹtẹ̀ ìgbà tí ó di ₦1000. Ó ní hire purchase ni òun gba kẹ̀kẹ́, epo ló ń gba gbogbo owó lẹ́yìn tí òun bá ti san owó àwọn oníkẹ̀kẹ́. Ju gbogbo rẹ̀ lọ, ọ̀pọ̀ ará ìlú ló ti ń fi ẹsẹ̀ rìn báyìí láti tọ́jú owó pamọ́. Ìdí nìyí tí wọn kì í fi rí èrò púpọ̀ gbé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Cristiano Ronaldo ti fìtàn balẹ̀ láti jẹ́ ọkùnrin àkọ́kọ́ tí yóò gba góòlù 900 goals nínú ìdíje bọ́ọ̀lù tí ó fi kẹ́sẹjárí níbi ìdíje Portugal UEFA Nations League tako Croatia ní Lisbon lánàá. Góòlù 58 ni Ronaldo fi la Lionel Messi tí ìyẹn wà ní 842 nígbà tí Pelé ará ilẹ̀ Brazil ṣe ipò kẹta pẹ̀lú 765 goals. Ronaldo yìí kan náà ni ó kọ́kọ́ wọ ìpele ẹgbẹ̀rin 800 goals ní ìparí ọdún 2021 níbi ìdíje pẹ̀lú Manchester United. Ẹlẹ́sẹ̀ ayò ẹni ọdún 39 yìí ti jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ̀rún kan ni òun ń lépa. Ó ní ó ṣeé ṣe kí èyí wáyé láàrin ọdún 39 bí òun kò bá fi ara ṣèṣe. Ó fi kún un wípé gbogbo góòlù tí òun ti gbà ni ó ní àkàálẹ̀ fídíò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.